ṣé mo gbé Florida Paradise ti kò ní torí ilẹ̀ gbàdé ní. fún wa léèyàn kan tí ò ní lẹ́gbàá fún wa lẹ́fídẹ́ǹsì bọ̀ PSO kò sí ẹ̀dá kankan tó ní lẹ́gbàá lọ́wọ́ PSO. ṣéèmù mi disgrace mi fún mi léèyàn kan tí ò ní lẹ́gbàá ní Florida Estate àbí Lizzy Anjorin. ṣéèmù mi fún mi léèyàn kan tí ò ní lẹ́gbàá lọ́wọ́ mi. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti jáde fún mama Esabod ó ti jáde ò ẹ̀yin tèmi arò wípé ìjà yìí ó ti tán ni ò lẹ́rìn Lizzy Anjorin àti mama Esabod a kò mọ̀ wípé ìjà náà ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yin tèmi kí ló tún ṣẹlẹ̀ báyìí lẹ́rìn àwọn méjèèjì yìí kí ló ń ṣẹlẹ̀ o ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ó ṣe fi èsì sí gbogbo ọ̀rọ̀ tí mama Esabod tí ó sọ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́. disgrace ni Esabod wo challenge fún mi léèyàn kan tí ò ní lẹ́gbàá. wọn ayé bá sọ ẹja láti gbó ẹ̀dá orògbójọ ètò ṣe ní Florida Estate orògbójọ ètò ṣe ń gbà ẹ̀ Ọlọ́run ti kọ́ pa àwọn tó wá gbowó ń gbà ẹ̀ Ọlọ́run ti kọ́ fún wọn ní nílé lórí ni ọ̀dọ̀ PSO tó gbé wọn lọ kí ló ṣẹlẹ̀ PSO ní wọn ló gba gbogbo owó ilẹ̀ tán àwọn tó ń san owó ilẹ̀ fún PSO oníkan máa san owó ilẹ̀ fún o ò dẹ̀ kó o jíṣẹ́ fún PSO ìdí ọwọ́ bí yàrá yẹ ẹ̀dá kó o kọ́ là fún PSO ó kàn ń jánu ni. ó kàn ń jánu àwọn tó wá gbé wá polówó lẹ̀ àwọn méjèèjì ló lu àwọn èèyàn jìbìtì wọ́n dẹ̀ pààyàn sórí ilẹ̀ gbogbo àwọn tó gbé wá polówó lẹ̀ ṣéèmù mi fún mi léèyàn kan tó ralẹ̀ lọ́wọ́ mi tí ò rí lẹ̀ inú kòtò ló ti ń sọ̀rọ̀ ẹgbọ́ oníṣẹ́ mi sọ fún wọn oníṣẹ́ mi sọ fún wọn ẹ máa gbọ́ ẹ máa gbọ́. How do you start with anything ìbá ìsọdẹ náírà iṣẹ́ tó sọ pé nìyẹn you don't take. ẹgbẹ́ mi ti bó ṣe wá nìyẹn tó lọ gbéṣẹ́ fún wọn bẹ́ẹ̀ ṣe tó $1.3 million ní dọ́là ni tẹ́ ẹ gbé lọ California Paradise àti pàṣẹ sí ọ̀pọ̀ wa járí sí ọ̀pọ̀ àwọn olè tí wọ́n kú lórí. Esabod kí ni ìwọ mọ̀ nípa ilẹ̀ ìwọ́ra lẹ̀ rí wọ́n tó ra smoke kẹ̀kẹ́ rí Esabod is demented vintage Palm Island has come to stay ẹ lọ.